Ó mà ṣe o, èèyàn 12 gbẹ́mìí mì nínú ìjàmbá ọkọ̀ nípínlẹ̀ Kano. Àjọ ẹ̀ṣọ́ ojú pópó ti fìdí rẹ̀ múlẹ̀ pé ó kéré tán èèyàn 12 ló jẹ́ ọlọ́run nípè nígbà tí èèyàn 5 farapa nínú ìjàmbá ọkọ̀ kan tó ṣẹlẹ̀ lọ́jọ́ Friday tó kọjá. Alákòóso àjọ náà nípínlẹ̀ Kano Mohammed Bature ṣàlàyé pé aago 3 ìdájí níjàmbá náà ṣẹlẹ̀ lágbègbè Samawa níjọba ìbílẹ̀ Garu Malam lójú ọ̀nà Zaria sí Kano. Bature ṣàlàyé pé ọkọ̀ tírélà kan tó ní nọ́mbà KMC 931ZE ló sọ ìjánu rẹ̀ nù lójijì tí orí rẹ̀ sì já kúrò lára rẹ̀. Ó ní èèyàn 19 ló wà nínú tírélà ọ̀hún, lójú ẹsẹ̀ sì ni èèyàn 12 kú, àwọn 5 sì farapa yánnayànna, àwọn 2 sì jáde láì farapa. Bature fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ti kó àwọn tó dolóògbé lọ sí ọsibítù Nasarawa nígbà tí àwọn tó farapa ń gba ìtọ́jú ní Kura General Hospital. Ó kìlọ̀ fáwọn awakọ̀ láti yàgò fún eré àsápajúdé àti ìwà tó lè fi ẹ̀mí àti dúkìá àwọn aráàlú ṣòfò.